ọba tó gbà yìí pé àti ṣẹ̀ṣe àti tradition nǹkan kan náà ni ẹ má dọ̀dọ̀ ẹ̀ mọ́ Ọọ̀ni ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí Olúwo la fi ṣe ọ̀gá wa Olúwo kì í ṣe ẹgbẹ́ ọ̀nà kì í ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá yìí kí ọba kan lọ́wọ́ sọ́ọ́dí ṣẹ̀ṣẹ̀ yìí pé kí gómìnà kó bá wọn mójútó àwọn ọba tí wọn bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe fún wọn bí yàrá yà gómìnà dáadáa Ọlọ́run yóò parẹ́ gbọ́dọ̀ Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mufti wo, mo rí pé ó ti ya wèrè. Ó ti ya wèrè wọn tí reyan sọ fún ẹ. Igbó tẹ́ ń pín mu láàfin. Ó dàbí pé ó ti ń jẹ́ kó ní kọ̀tọ̀kọ̀tàn lórí. Ó dàbí pé ó ti ń tọ́ṣì brain ẹ kò jẹ́ kó ní làákàyè mọ́. Ìwọ ń sọ wípé Ọọ̀ni Ifẹ̀, Oluwo kì í ṣẹgbẹ́ Ọọ̀ni Ifẹ̀. Ẹgbẹ́ gbígbó bàbá ìdùmọ̀gbélé pọ̀ ṣé ìwọ ní tó wọ ni àbí ìwòyàn ní tó wòyàn ìwọ ọmọ àlè tá àmọ́ bí tó ti gbé ẹ wá bóyá Mali náà ti gbẹ̀rùn ẹ wá àbí Kánò ìwọ wá fẹ́ wá ń fọwọ́ lálẹ̀ fún wa nílẹ̀ bàbá wa mo rí pé ó ti ya wèrè orí ẹ̀ ń burú ò léyàn sọ fún ẹ kíákíá ó ti ya wèrè gidi gan ìwọ tó jẹ́ wípé amọ̀rú yìí ẹ̀yin tẹ́ ẹ fi Islam bojú tó jẹ́ pé iṣẹ́ ibi lẹ máa ń ṣe ní abẹ́ ẹ̀yin tó jẹ́ pé làákàyè yín ti kú tó bá jẹ́ pé o fẹ́ wùwà pé yes ọmọ ọkọ ni ẹ́ ọmọ ọkọ ìlú Ìwó ni ẹ́ Mufti tó kì í ṣe ọmọ àlè sórí gbogbo àwọn ẹlẹ́tẹ̀ ọmọ pátá tó ń tẹ̀wé ọmọ nílùú Ìwó lọ fún ìkòkò wọn dànù kó lé wọn kúrò lọ́jà kò ní kó má máa dójú tì yín ìwà àtúrọ̀ tàbí òkúrọ̀ ìwọ tó ṣe rán ló fi ń jẹun ìwọ wá ń sọ wípé kò sí gómìnà kan tó lè lẹ́yìn bàbá wa Adeleke ìrítà rí yín nínú ikọ̀ pé ebi ò pa yín ìyà ò jẹ yín ẹ wà ó kẹ̀kẹ́ tó wá ṣe gómìnà ẹ̀rí bí Mufti wà tó Olúwo ṣe ń tẹ ojú yín mọ́lẹ̀ ni ẹ bá wá wá nǹkan ṣe sí ni ó wá ń sọ̀rọ̀ Olówùkúta ẹgbẹ́ gbígbó bàbá ìjùmọ̀gbélé pọ̀ Olówùkúta kì í ṣe ọmọ àlè ọmọ ọkọ ni orí ni ṣé orí ìjàbù lórí ẹ̀rí ni àbọ̀ olóṣùká lórí ẹ̀rí ó fẹ́ fi Olúwo gbọ́rọ̀ àbí ó fẹ́ fi Olúwo gbọ́rọ̀ torí bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ẹ ṣe máa ń já pàṣàpàṣà bí ẹni ajẹgọ́tà ó fẹ́ fi Olúwo gbọ́rọ̀ ó tún ti ń bá wèrè bọ̀ Mufti àbí ìwà ọmọ aláìníran aláyé rádaràda ẹ̀sìn tó ń sìn tó darúgbó jọgbó orí ẹ lọ táyé ò nítumọ̀ ó rí nípa àwọn ọmọ ìwọ́gan wọ́n wò gan pórí gbogbo yín ò pé wọ́n wò pé ẹ̀ nílà káyè wọ́n wò pórí yín ti dàrú ọ̀rọ̀dún eégún tó ń ṣe ni wọ́n jáde ní millions ìwọ wá bọ́ síta ó wá ń ṣẹnu bẹ́nu pẹ́pẹ́yẹ ó wá ń sọ̀rọ̀ orí burúkú lẹ́nu ó wá ń sọ wípé ọba tó bá ti tẹ̀ lóríṣà káwọn ọkọ má pè lọ́ba mọ́ sọ fún Olúwo ẹ̀ kó padà kúrò lórí ìtẹ́ ọba sọ pé kó lọ jẹ ìmáàmù ọkọ máa kọ́ ọmọ ní kéwú Olúwo tó jẹ́ pé a rí òun àti Fúlàní tó gbé tó ní òun ìyàwó òun ó dọ̀bálẹ̀ fún Ọọ̀ni Ifẹ̀ ni ìwọ wá ń sọ wípé kò sí ọba kan tó lágbára tó Olúwo ní nílẹ̀ Yorùbá ẹnu ẹ̀yẹn ó dàbí pé ó ti ń ṣẹṣẹ́ mọ́pọlọ ẹ̀ kò jẹ́ kó nílàákàyè mọ́ kí ibo dọ́ kásì ẹ̀gbẹ́ ti bàbá Ọọ̀ni rìṣà sílẹ̀ ibo ló fẹ́ fi Aláké sí ibo ló fẹ́ fi ọba Láàfin Ọ̀yọ́ sí ó ti wọ wèrè orí ẹ ti dàrú pátápátá mo ṣẹ̀ wá gbà wípé làákàyè ẹ ti kú ni mi ò dẹ̀ bá wí àwọn baba ńlá wa ni mo bá wí oore ni wọ́n ṣe tán dáràn lórí oore ìgbà tẹ́ ń bọ̀ láti Mali tẹ́ ẹ̀ níran tẹ́ wá dúró sílẹ̀ Yorùbá tó ń gbà yín tọwọ́ tẹsẹ̀ àti ẹ̀sìn yín tó mọ̀ pé ẹ padà fi ojú olóore ẹ padà fi gún igi bẹ́ẹ̀ ni Muhammed yín ṣe ìwà tí Muhammed yín ṣe níbi tán nígbà tó ń bá wọn jagun ni àwọn tó gbà wọn tira tó nítorí wọn lè sin ẹ̀sìn Muslim tó ń padà lọ́bẹ̀ lọ́fọ́gun jà wọ́n ẹ̀jẹ̀ yẹn náà lọ́rùn lára yìí ó tètè kẹ́rù ẹ kó lọ sílé bàbá ẹ̀ tó wà ní Saudi Arabia kẹ́rù ẹ kó lọ sílé bàbá ẹ̀ tó wà ní Saudi Arabia ìwọ ọmọ ẹranko lásán ìwọ fẹ́ wá máa lalẹ̀ fún àwọn ọba wa nílẹ̀ Yorùbá kò ní dáa fún ẹ kò ní yẹ Mufti ta ló fi ẹ jẹ Mufti ilẹ̀ Yorùbá irú ẹ ẹ̀yàn bá tiẹ̀ máa jẹ Mufti ilẹ̀ Yorùbá onílàákàyè náà máa fi jẹ ẹni tó ní ọpọlọ tó ní làákàyè tí ìṣe pọpọlọ ẹ ti dọ́ta tí ìṣe ẹranko bíi tiẹ̀ náà lè fi jẹ ó ti wọ wèrè tó bá ti já èèwọ̀ ló máa bèrè ara ẹ jẹ́ ká dúró bẹ́yẹn ká máa wo bẹ́ẹ̀ wọ̀nyẹn ṣe máa jà yín èèwọ̀ á já ọba ẹ̀gbọ́n ẹ̀mí ẹ̀gbọ́n fẹ́ bọ́ ìwọ gan wàá sọ pé òrìrò eléèrí
ṣé ó fẹ́ máa fi Ọọ̀ni Ifẹ̀ ó fẹ́ máa fi wé Olúwo mo rí wípé làákàyè ti kù díẹ̀ káàtó mo rí wípé o sì nídìí kan sì gbé brain ẹ lọ sí hospital kan lọ bá wa ṣẹ́ẹ̀kì ẹ̀ bóyá àwọ̀ ẹ̀yìn tó máa ń gbà yẹn bóyá òun ló ń ja ọpọlọ ẹrú àtọjọ́ tẹ́ ti ń fa síra yín àtọjọ́ tẹ́ ti ń ké orí burúkú ráìsì ọlọ́lẹ̀ ẹ̀wà ọlọ́lẹ̀ gbogbo ẹ̀ ń dàrú sí ni àwọn Fúlàní ń pààyàn kiri wọ́n ń ṣe bísímìlà ìwọ wá ń sọ fún wa pé ẹ̀sìn Muslim nìkan lọ́lọ́run gbà ṣé ọmọ yẹ̀sìn tó wà láyé ni more than thousands ẹ̀sìn ló wà nílé ayé Christian àti Muslim nìkan tó gbilẹ̀ jù nílẹ̀ Yorùbá ló lè má sọ gbogbo wọn lọ́rọ́dún rẹ̀ Olódùmarè China níbi tó lè ọba burú tí ń ṣe kó jẹ́ ẹranko tó ọba di ọmọ àlè tó ò ní ìrònú tó ò ní àròjinlẹ̀ China wọn ò sin Allah wọn ò sin òòṣà Allah tẹ́gbẹ́ dání wọn ò sin God of Israel USA go orí wọn kò lé wọn bá bíríìjì tí China ọba ti lè ṣe ní gbogbo àgbáyé kò sẹ́ni tó lè ṣe ìwọ ọmọ àlè ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ játajàta má máa fi ọba yín gbọ́rọ̀ tó bá fẹ́ fi ọba yín gbọ́rọ̀ tó wá ṣe fídíò orí burúkú kan kó tó wá jẹ́ kó ń sẹ́ẹ̀dì fídíò yẹn sí mi wá gbọ́ burúkú ọ̀rọ̀ mi ò blame ẹ̀ ìgbà tó bá yín lọ gbé Fúlàní wá táwọn ọmọ Yorùbá náà bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún Fúlàní gẹ́gẹ́ bí olórí lọ́wọ́ ojú kòkòrò tán ní làákàyè tán láròjinlẹ̀ ọba yín jẹ̀ṣẹ́jẹ̀ṣẹ́ tó jẹ́ pé ṣe ló máa ń jẹ̀ṣẹ́ kù bí òjò fáwọn ọba ẹgbẹ́ ọba tọ́g àbọ̀rọ̀ kó fẹ́ fi rú wa lójú ni ṣé ọba tọ́g ọba tí ó jẹ́ pé kò sí bí ó ṣe lè sọ̀rọ̀ gbogbo ìwà ọba yín la mọ̀ gbogbo ẹ̀ láàrin ókè igbó tẹjọ ń mu náà fi yẹn ó ti dorí yín rú àbí kò jẹ́ kẹ́ ní làákàyè orí ẹ̀ ló máa burú orí ẹ̀. ó ta ayé o nígbà tá a lẹ̀ wò ó kò sí gbàtẹ́lẹ́ eégún jáde tí ò ní lọ kí Olúwo sì yọjú sí kódà Olúwo wa ìmẹ́ ṣùgbọ́n láti fi ìgbà tó Olúwo ti dé nítorí ọ̀fẹ́ràn tó ti lékún ọdún yìí nìkan ni Yẹ̀yẹ̀ bá eégún wọn ò jẹ́ wọn wà fi Olúwo ni ó tilẹ̀ kó parí kì í sẹ́sẹ́ ẹni kò sẹ́gbẹ́ tó lè rò lọ́dọ̀ gómìnà wa ọ̀gọ́ àwọn gómìnà ìkú ló ń ṣe kí ni wọn ọ̀gọ́ èyí tó bá ọ̀gọ́ fẹ́ parẹ́ nù torí Ọlọ́run yóò fẹ́ bọ̀ sí gómìnà Ọlọ́run fẹ́ bọ̀ sí gómìnà kódà tó bá gbọ́ Ọlọ́run ó fẹ́ àwọn ọlọ́gbọ́n sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní ẹ má kọjá yẹ̀yẹ́ o bí àwọn lọ́ọ̀yà ẹ má kọjá yẹ̀yẹ́ kò rí bẹ́ẹ̀ o wọ́n fẹ́ bọ̀ sọ̀rọ̀ wọ́n ránṣẹ́ sí gómìnà ọlọ́gbọ́n táwọn ọlọ́gbọ́n ọmọ akọ́rọ́ kí káàkiri ẹni báwọn mú gómìnà ti ẹni àwọn ọ̀dẹ̀ àwọn tí èṣù láàlú ti lò láàká ìwọ̀n àwọn tí àwọn ọmọlẹ̀ ti bá yí wọn jẹ́ ó tún ṣe ìsìbáàtì irúnmọlẹ̀ ti ẹgbẹ́ kùrù síwù tí ẹjọ́ parí dànù ọmọlẹ̀ gbọ́ kùrù síwù lọ́wọ́ ọmọ tí ò tí bẹ̀rẹ̀ léèké wo ọmọ tí ò tí bẹ̀rẹ̀ léèké lè ṣe ẹgbẹ́ ọba tó ní irúnmọlẹ̀ mẹ́ ọmọ wa tí ò tí bẹ̀rẹ̀ ọsàn kùrù síwù kì í ṣe bẹ́ẹ̀ rẹ ọmọ gbọ̀ngàn o ìwọ ọba náà tó sọ pé tradition kan lójú kùtì lọ́dọ̀ kò ti tradition rẹ má gbé mẹ́sàásì ìwà mànàfíkì ní kọ́ máa mẹ́sàásì wọ́n wà yídì wà mànàfíkì ní èkì sọ́ba wá ní yídì àwọn tá lọ yídì àṣìlá bí ọba náà tó bá gbà pé ìṣẹ̀ṣe òun mú lọ ìṣẹ̀ṣe kí ẹsẹ̀ kìkì máa ṣe ti ẹlọ́tọ̀ lóòótọ́ àmọ́ ìwọ tó jẹ́ ẹgbẹ́ Ọlọ́run tó ti fi ìṣẹ̀ṣe lẹ̀ tó ìṣẹ̀lẹ̀ bọ ọwá ní ẹja máa mánéjì àwọn Ọlọ́run ó sì lè ọkú lọ́dọ̀ tiẹ̀ náà Ọlọ́run wà léwọ̀ ọba kò wà ní léwọ̀ tọ́hún gba tiẹ̀ náà Ọlọ́run ó jọ bínú sí ní papọ̀ ni kò sí ẹ̀ka tọ́lọ́run lé ìtìlẹ̀ ayé tó tó ìṣẹ̀ṣe àtẹ̀bọ̀ ṣiṣẹ́ ìfìyàdá wèrè kan máa àgbàlagbà tó ti darúgbà àmọ́ bóyá àgbà ni ó pọ̀ sí wèrè ni àbí n ti ń jẹ tí ń mu ní ó pọ̀ sí wèrè ni àbí mú gbó àbí ń bà míì ẹni tí ó bá dá láì màkan tó bá fẹ́ sọ̀rọ̀ pàǹkan tí ó mọ̀ wèrè làwọn èèyàn ó pè wọn ò má pè àyè màkan lọ́sọ̀ di wèrè àyíká bàbá ẹyí àwọn èrè pẹ̀lú tẹ́ẹ̀sọ tẹ́lẹ̀ ẹ̀sọ́ nọ́mà wèrè dédé èrè ló sọ tẹ́ẹ̀sọ ẹni ìwò olóòsà tiẹ̀ ẹ̀sìn dáko òsàmù òsàmù gan bẹ́ẹ̀ ṣe wí tó mo tó rìpìtì mo tó gbàgbé ẹ̀ kí ló dé bàbá mi ọmọ òsàmù bàbá mi ọmọ tẹ́lá kó yẹn wọ́n ta fẹ̀jọ́ nínú wo tipátipá bóyá lẹ́yìn rẹ̀ yọka àbí méjì tí ó lóhùn gbọ́ ìdí òkú tó pọ̀ wọ́n máa wo àmọ́ nílùú yìí wọ́n ní ìfàkà ló tẹ ìwòdó olóyìnbó ló tẹ wò wọ́n ní ìfàhùn nígbà tó ń sọ lọ lọ́wọ́ dákò ṣàwó ọdún ló ṣàwó àwọn òpin kankan níwò ìlú Islam lọ nílùú wo ó lè jẹ́ pàwọn bàbá wa kan bẹ tí wọ́n ṣe nǹkan kan ẹgbẹ́ mi ọ̀pọ̀ ní tí wọ́n ṣe káàsì bẹ́ẹ̀ bá ṣe láyé sí ọyẹ pẹrẹ ni ẹ̀mọ́ ìtàn bàbá wa ṣe láyé ìgbàkan káàsì ìgbà bàbá náà sí bẹ̀rẹ̀ pé dáadáa dúkú lọ àwọn lọ ọwọ́ dára alé tí ìgbà ìmọ̀ kan ìgbà tí wọ́n gbọ́ tí wọ́n wọ́ òkúta láti fẹ̀ wá tí wọ́n wọ́ òkúta mẹ́ta tí wọ́n wọ́ ọ̀pọ̀ láti fẹ̀ wá síwò àwọn tó ń gbọ́ ẹ̀gọ́ làwọn wọ́n lè máa gbọ́ òkúta láti kọ́ lọ́wọ́ òkúta ẹ̀fún ọwọ́ káàkiri ojú títì àbí ló gbó òkúta tí Olúwo gbé tọ́jú gbogbo ṣe tẹ́tọ́ tẹ́ kí ó ṣàjáde kọ́ na Olúwo dáadáa ọmọdé wà ní lórí mọ́lẹ̀
òun ló tún gbé lọ ọ̀nà ọlọ́dún bọ̀ rí ìgbà gbé aláyé rẹ̀ tó máa ń dà sí ìwọ rákúrakú bọ́ bá lówó ní jìbìtì ló ti lówó ilé nìkan ló dé ilé ní òwò ọjọ́ méje lẹ́fún ẹ̀tọ́ nígbà kan ẹ̀yàn yọmọ sáré olùwọ̀fẹ́ ń dán sí i ó tún wá lọ fi ọba mọ́tò lé ó dá kí ọmọ bú òòsà torí olúwo yìí abú òòsà lérò wọ́n kàn fi òòsà bí ṣe bú wọ́n kàn fi ń ṣe ìyàrá ni wọ́n bá mọ̀ pé ó ń bú òòsà bá bí ọdún sọ fún òòsà kọ́kọ́ ní kọ́ọ̀tù ó sì sọ fún wípé ẹ̀mẹ́ta ayé láàmú ẹnà ọkọ̀lá láwọn olè ọkọ̀ ìyá àwọn olè ọkọ̀ láàrin ọkọ̀ ọkọ̀ tó gẹ́gẹ́ rí ẹmọ́nà ọba yóò sàkẹ́ fún ọ̀sà ní tí èdè ẹ̀jẹ̀ láyé ìmúfẹ́ra yín ẹ̀sọ́ fún gẹ́gẹ́ tó ìmúfẹ́ra yín gbogbo tó sọ ẹ̀gẹ́ bóòsà gan bá gbọ́ yóò ti lù pa ẹ̀yìn rẹ̀ wà bẹ́ ni àbóòsà yìí ọ̀gbọ́n àwọn èso olóòsà àgọ̀ ọlọ́run nìkan ni ọlọ́run wa ó láti bẹ̀rù láti máa sìn. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.